Eléyìí kọjá abẹ́ o. Ọ̀ṣun la rò pé rò pọ̀ o. Eléyìí tó pọ̀ pọ̀ o. Eléyìí pọ̀ o. Eléyìí pọ̀ o. Láti wá bára wa sọ̀rọ̀ pé ìyá ti Fúlàní fi tẹ wá àti tó àbí òde. Ìyá ti Fúlàní fi tẹ wá ti tó. Yorùbá ló sọ. Ìyá ti Fúlàní fi tẹ wá òtítọ́. Òtítọ́ àbí òtó. Òtítọ́ ìjẹ́ ni wọ́n sọ̀rọ̀. Látìgbà tí a ti lá dá ìjọba Nàìjíríà lẹ̀, àwọn Fúlàní ló sọ̀rọ̀ nípa àwọn ni wọ́n pa àṣẹ fún wa ní orílẹ̀-èdè tó ń pè nínú Nàìjíríà. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa sífì máa mú lórí. Bàbá wa sífì máa mú lórí ti wà pẹ̀lú wọn bí báyìí. Ẹ bá mi ṣe. Eléyìí fi hàn wípé àti lórí o, àtọ̀ndó, àtọ̀kìtì, àtọ̀yọ̀, àtẹ̀kọ̀jú, Lagos, Yorùbá ní gbogbo. Yorùbá ilé ìṣẹ́rú bàbá lábàbẹ́ nìkan kan. Ogun òkú wọn rí, ogun òkú Yorùbá rí. Àwọn Fúlàní òmùwá ló fẹ́ fi wá ṣe. Tí wọ́n bá mọ̀ wọn ò ní lọ́dún wa. Ṣùgbọ́n wọ́n ti mọ̀ wá ń sè é. Wọ́n ti mọ̀ pé ẹṣẹ́gbẹ́ babalábàbà wọn. A rí i pé gbogbo àwọn bírọ́dà wa. A rí i pé gbogbo àwọn bírọ́dà wa. Wọ́n kàwé wọ́n parí yunifásitì. Nínú Nàìjíríà tá a wà yìí, àwọn Yorùbá ni wọ́n kàwé jù. Bàbá parí ìwé. Ọkàn àwọn ìyá wa ti bá yà pé. A rí i pé nígbà kan tí àwọn ẹ̀gbọ́n wa bá parí ìwé àwọn bàbá wa, nínú àwọn òbí ọmọ dùn pé ọmọ ti parí ìwé wọn máa jólé torí pé wọ́n lè máa mú wá. Àbí bẹ́ẹ̀ kọ́? Ṣùgbọ́n nísìnyí, ọmọ parí ìwé, wọ́n ní ká lọ sọ̀kadà, tàbí ká máa lọ gbin mọ́lúwá, tàbí ká máa lọ tàgbó. Tó bá jẹ́ àwọn àǹtí wa, wọ́n ní kí wọ́n máa lọ kọ́ṣẹ́ yádrẹ́sà, tàbí ká máa lọ ṣolóṣó. Ṣé ẹ tó rí bẹ́ẹ̀? Ìgbà tí wọ́n ti yí ìwà jọ náà yìí, wọ́n lè bá sọ̀rọ̀. Ìgbà tó yá, wọ́n sọ wá di business. Àwọn Fúlàní ń jí wa gbé. Tí wọ́n bá gbé wa tán, wọ́n ní àwọn ọmọdé mílíọ̀n wá lórí ilẹ̀ bàbá wa. Ṣé ẹ kọ́ rí bẹ́ẹ̀? Ẹni tí ọba lówó lọ́wọ́, wọ́n pa á dànù. Lẹ́yìn tí ó yẹ kó rí bẹ́ẹ̀ lórí ilẹ̀ bàbá wa. Lẹ́yìn tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá tí wọ́n ń bẹ́ẹ̀ lù bàbá wọn, wọn ò lè ṣe kí wọn ò lè dé lọ́wọ́ mẹ́. Wọ́n yóò fọ àwọn àǹtí wa, wọ́n yóò fọ àwọn àbúrò wa, wọ́n tún ṣe fídíò. Ó tó gẹ́ àbí ó tó gẹ́? Gbogbo àwọn tó jẹ́ gómìnà wa, àwọn bàbá wa, Chief Ayọ̀ Adébánjọ, bàbá wa Bánjí Akíntóyè, gbogbo àwọn kábíyèsí wa, Ọọ̀ni of Ifẹ̀, Aláàfin of Ọ̀yọ́, Ẹ̀gbá Ẹlẹ́gbàá, Aláké gbogbo wọn, bàbá wa l'Ákúrẹ́ ń bí gbogbo ọba ilẹ̀ Yorùbá, wọ́n wá ní ká sọ fún Fúlàní pé ó tó gẹ́.
wọ́n lọ ń pe àwọn bàbá wa Akate pé kí wọ́n ní sùúrù. Wọ́n ti mọ̀ pé gbogbo bá ti ń bẹ Nàìjíríà tá à ń pè lu Nàìjíríà yìí. Inspector General of Police Fulani, Chief of Army Staff Fulani, Director of SS Fulani, Yoruba ni wọ́n ní kí wọ́n rán lẹ́wọ̀n. Àbí bẹ́ẹ̀ kọ́? Àṣemọ́. Kí àwọn náà lọ dá tíńkà tí wọ́n lẹ̀. Kí wọ́n lọ dá góòdì tí wọ́n lẹ̀. Kí wọ́n lọ wá epo tí wọ́n lẹ̀ nínú ìgbé. Àṣemọ́. Kí kálukú ọmọ wọn lọ. Àṣemọ́ ni ó. Nígbà tí ẹ̀wọ̀n bá ṣe dúró yìí, àìmọye ọmọ Yorùbá ni wọ́n ní ọpọlọ tí wọ́n lè túlù wá ṣe tí ò ní sí omi. Ìjọba ti gba òmìnira wá sí i. Kò sí pé à ń ṣòṣèlú àgbàrá wa mọ́. Ẹni tí ó bá ṣe pírẹ́sìdẹ̀ntì owó oṣù ni wọ́n máa gbà. Ẹni tí ó bá ṣe sẹ́nítọ̀ owó oṣù ni wọ́n máa gbà. Iná wa ò gbọ́dọ̀ lọ. Olè ò gbọ́dọ̀ jà wá. Fúlàní ò gbọ́dọ̀ jí wa gbé. Síkẹ́rìtì gbọ́dọ̀ wà fún wa. Ọlọ́pàá ò gbọ́dọ̀ ráìdì wa. Ọlọ́pàá gbọ́dọ̀ wà wọ́n láàmú. Olórí yahoo ilẹ̀ Haúsá ló ń gbé. Kò ní lọ́bẹ̀ lọ́mú. Àwọn ọmọ wa tí wọ́n ṣe fídíò pọ̀kẹ́tì EFCC kàwé yahoo kéékèèké. Àwọn ni wọ́n máa mú. Láti sísí lọ. Anybody tí àwọn EFCC tó bá wá sí àdúgbò rẹ̀ tó bá láwọn fẹ́ mú ọmọ yìí ẹ pariwo lè lé wọn lórí. Òmìnira orílẹ̀-èdè wa. Ẹnikẹ́ni tó bá ní ká má gba òmìnira àwọn àgbà lẹ́yìn ẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá ní Yorùbá mọ́ gbọ́ òmìnira àgbà lẹ́yìn ẹ̀. Ìlú òyìnbó tí àwọn bàbá wa yìí wọ́n ti máa gbowó nílé wọn pẹ̀lú sísọ́mọ́. Òyìnbó ọgbọ́n wọn ti dàgbà. Ọmọ tó bá jẹ́ ọmọ kékeré tí ó ti pé 18 years yóò máa gbowó. Ẹni tó bá jẹ́ obìnrin tó bá bímọ púpọ̀ yóò máa gbowó. Kí ló wá dé? Àwa la ní owó, àwa la bí àrètè. Ọmọ àti wa, àwọn ẹ̀gbọ́n wa, wọ́n bẹ nílé òyìnbó tí wọ́n fọ́ tọ́lẹ̀tì. Nínú òtútù, ó ti tó gẹ́ àṣẹ kí ni ó àṣẹ náà. Yorùbá ló sọ. Àwọn bàbá wa, wọ́n ní àwọn fẹ́
sọ́sọ́rì. Àwọn ọ̀fẹ́ ní sọ́sọ́rì. Kí làwọn ṣe? Àṣẹrú Fúlàní mọ́. Ewúrẹ́ ọ̀sẹ̀ pọ̀ wọ̀ sọ́mọ ìyá àgùntàn. Àgùntàn ní òun òbí dúdú. Òkúdé èyí kíkálukú ọmọ ọlọ́lọ́ ẹ̀. Wọ́n ní àwọn ọ̀kàwé. Àbí bẹ́ẹ̀ kọ́? Àwọn àǹtí wa kàwé. Àwọn àbọ̀dá wa kàwé. Àwọn àbúrò wa kàwé. Ẹ jẹ́ káwọn àbúrò wa kàwé tí àwọn tó kàwé tí wọ́n ríṣẹ́. Ẹ jẹ́ àwọn ẹ̀gbọ́n tí bẹ́ẹ̀ lọ́gbọ́n tí wọ́n kàwé ní ọmọ ọ̀gbọ́n ní. Kò sí síkírítì. Ọkọ̀ wọn ò bá yẹ. Tá a bá kọ́ ilé, á sì fẹ́ sọ̀rọ̀ kàkiri ọ̀sán ẹ̀kọ́ rí bẹ́ẹ̀. Nígbà tí wọ́n sọ wọ́n di business, ó di èyí, àṣemọ́. Yorùbá lè sọ. Yorùbá lè sọ.
Yorùbá àgbàgbà ṣẹ́gi ni o. Àwọn tí ẹgbẹ́ tí wọ́n ṣe tí wọ́n bá yọ ìbọn sí tí wọ́n gba ìbọn ní ọwọ́ ọlọ́pàá pé ọmọ Yorùbá sọ̀rọ̀ láti rí ìbọn yẹn. Ẹ̀rọ ọ̀la sọ̀rọ̀. Ìjọba ti sọ̀rọ̀ síwájú pé àwọn ní ọ̀rọ̀ ìgbà ìgbàgbọ́. Ní èyí, a mú ìbọn lọ fún kọmíṣánná tí a fẹ́ sọ ní pé àwọn ọ̀tá kan ti gbógun bẹ́ẹ̀ bá ṣe wàhálà bẹ́ẹ̀ kéèyàn máa wá sọ pé ẹ̀ńtátẹ́mẹ́ǹtì àbí kí wọ́n sọ pé bẹ́ẹ̀ yà ṣe máa ṣẹ́bà yìí lọ. Ara o ẹni tí wọ́n bọ́ sẹ́lẹ̀ ìròyìn já ìròyìn gbẹ́jà o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ méjì àwọn ọ̀la ní kí wọ́n wà ní o. Mi ọba àdúlé mi olórí ìdílé mi ọlọ́wọ́ fún wa ọlọ́wọ́ ọkùnrin kan jáde láti ti mú jáde nínú Ọ̀yọ́ Igboho.